oríkì orílẹ̀-èdè ọjọ́ ńlá lọ́jọ́ yẹn o ẹ̀yin èèyàn nílẹ̀ Yorùbá oríkì orílẹ̀-èdè ọjọ́ tí kùtùkù òhu àwọn apohùn nílẹ̀ Yorùbá ẹwọ ẹni tó móríkì torí wọn pé tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń poríkì nílẹ̀ Yorùbá pátápátá ni wọ́n máa péjú nílùú Bà ní ààfin Ẹ̀bùrú Bà ní ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2021 yìí gbogbo ẹ̀yin èèyàn ẹ máa bọ̀ níbẹ̀ gbogbo lọ́balọ́ba pátá ni wọ́n ń bọ̀ ní tí ń bẹ nílẹ̀ Yorùbá rí látòrí Ọ̀nìrìṣà ọba Àkàndé ọba Ògúnwùsì Ọ̀jájá ọba Fìdíọ̀tẹ̀ Janlẹ̀ tó fi dérí Adéyẹmí Àtàndá Aláàfin Ọ̀yọ́ gbogbo wọn ni wọ́n máa péjú Àtọ́jà Òṣogbo Ọ̀wá Iléṣà ọ̀rí tìmí gbogbo ìlú Ẹdẹ ọ̀rí wípé Olúwo ń bẹ ní ibẹ̀ níjọ́ yẹn tó fi dérí kábíyèsí ọ̀rí ọba Ọ̀rànkún ọmọ Ògbóyè ọ̀rí Ajagun ńlá ń bẹ ní ibẹ̀ níjọ́ yẹn Ọ̀rànkún ọmọ Òkóèkọ́lá bá mi o ẹ̀yin èèyàn ẹ má ṣe miss opportunity nìyí láti wá gbóríkì bàbá rẹ gbogbo ẹ̀yin èèyàn ńláńlá ẹ̀yin jàǹkànjàǹkàn tí ń bẹ nílẹ̀ Yorùbá ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2021 ọjọ́ kùtùkù àwùgọ̀ǹgọ̀ sọ ní ààfin ọba Ẹ̀bùrú Bà ọjọ́ òun ọmọ wa gbọ́ oríkì bàbá rẹ̀ èèyàn tó sọ lẹ́nu ló ṣàpòyàkọ́ gbogbo ní bí àgbẹ̀ bá sọ òkònù wà bọ́ sápò ebi ẹ wá gbọ́ oríkì bàbá tẹ̀yìn tẹ́nitẹ́ni kíkà tààtàn nání ohun ànílà nání asẹ́gìdà nání èpògì àkwarapa nání ìtọ́ àwa nání ti ìbílẹ̀ ẹ bàbá wa ni gbọ́dọ̀ bàjẹ́ o oríkì orílẹ̀-èdè gbogbo wa lájọ ní o.